èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́ gist tèmi tá a mú wá òun ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí kábíyèsí dé láti wọ́n ní wọ́n lọ sí Puerto Rico so ńgbà tí wọ́n dé wọ́n lọ sí Royal Mansion wọ́n lọ bá Queen Naomi ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé ńgbà tí bàbá Erin ńlá dé láti Puerto Rico tí àwọn ìyàwó wọn yìí tí wọ́n rí wọn àwọn olórí gbogbo yìí ṣe mọ̀ pé mo sọ fún yín pé ṣe ni gbogbo wọn sá kúrò nínú palace wọ́n ní ojú bàbá Erin ńlá wọ́n lójú wọn ò ṣeé wò nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé ṣùgbọ́n nǹkan tí ó wá yà wá lẹ́nu ni pé wọ́n ní àǹtí wa wọ́n ní bó ṣe gba Royal Mansion lọ nìyẹn o lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn security tí wọ́n wà ní ibẹ̀ wọ́n ní bóyá ó bribe wọn ni o wọ́n ní wọ́n jẹ́ kó wọlé wọ́n ní ìgbà tí ó dẹ̀ wọlé wọ́n ní ó lọ bá kábíyèsí wọ́n ló kúnlẹ̀ ó bẹ bàbá Erin ńlá wípé kí kábíyèsí forgive òun wọ́n ní kó tó wá bá bàbá Erin ńlá sọ̀rọ̀ wọ́n ní Queen Naomi ló kọ́kọ́ lọ bá wọ́n ló dẹ̀ kúnlẹ̀ ó bẹ Queen Naomi ké Queen Naomi forgive òun gbogbo nǹkan tó bá ti ṣe sí Queen Naomi wípé ìwà tó ń wù wípé kò yẹ kó ń wù sí Queen Naomi wípé kí Queen Naomi dáríjì òun nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wa sọ wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún yín pé Ọlọ́run á fún ní peace ṣe rí ọ̀rọ̀ tí Queen Naomi sọ fún yẹn ọ̀rọ̀ tó lágbára ni nítorí Ọlọ́run nìkan lọ́ba tó ń fún ẹ̀dá ní peace téèyàn bá ti ní peace of mind ó ti lóhun gbogbo ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ àǹtí wa yìí nǹkan tó ń fẹ́ gangan ó ní peace nǹkan tó ń fẹ́ ó ní peace torí tó bá ti rí Queen Naomi báyìí ṣe ló máa ń dàbí bí ìgbà tó yẹ pé kó má tiẹ̀ rí wọn náà níbi tó kórìíra Queen Naomi dé wọ́n ló ní òun regret gbogbo action òun wọ́n ní bó ṣe bẹ bàbá Erin ńlá pé kí bàbá Erin ńlá dáríjì òun ò fẹ́ kó nu palace ṣe mọ̀ pé a sọ fún yín pé wọ́n ní kó máa lọ sẹ́kọ̀ọ́ torí wọ́n ní ìkan nínú àwọn olórí gbọ́dọ̀ kó nu palace wọ́n ní bàbá Erin ńlá dẹ̀ ní ilé lẹ́kọ̀ọ́ pé kó máa lọ sẹ́kọ̀ọ́ kó lọ máa gbé bẹ̀ bàbá Erin ńlá ńgbà tó dẹ̀ bẹ̀ wọ́n tó wọ́n sọ fún wọ́n ní nǹkan tí odó bá ti dé wọ́n ní kò tún rí ìta mọ́ o ìpè kì í ṣe pé bóyá ó jẹ́ dandan láti gbé palace ìpè ìyàwó àwọn ni ibi tí àwọn bá dẹ̀ ní kó dúró sí ibẹ̀ ló máa dúró sí ibi tí àwọn bá fẹ́ sí ibẹ̀ ló máa dúró sí torí àtìgbà tó ti wà nínú palace wàhálà yẹn ti pọ̀ jù wàhálà lọ́sàn-án wàhálà ló sì ní gbogbo ìgbà ni ṣé mọ̀ pé a sọ fún yín pé àwọn sisi gbogbo yìí wọ́n wá sí inú Royal Mansion tí wọ́n wá bẹ̀rẹ̀ sí fa wàhálà ìpá wọn fẹ́ wá mú kábíyèsí nígbà kan mo ṣe gist yẹn ní about last week tí wọ́n fi ní wọ́n pe àwọn SSS sí wọn tí wọ́n fi ní àǹtí wa fashion ó ṣubú nígbà tí àwọn SSS sọ fún wọn pé kán kúrò lẹ́nu ọ̀nà Royal Mansion so gbogbo àwọn atrocity yìí wọ́n ní àǹtí wa ló lead wọn wá wọ́n ní nǹkan tó fà á nìyẹn tó fi ní kó máa lọ sẹ́kọ̀ọ́ nítorí pé wàhálà tó ń fún wọn ní inú Royal Mansion yẹn kì í ṣe kékeré nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé so wọ́n ní kábíyèsí ní nǹkan tí wọ́n ti sọ ó ti di ṣíṣe ipe ọ̀rọ̀ tí ọba bá ti sọ báyìí àṣẹ ti gùn ni ipe àṣẹ ti gùn fún àǹtí wa láti lọ sí Èkó ni ipe ìyẹn ti kọjá agbára wọn wọ́n ní ìgbà tí ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí tó ń bẹ kábíyèsí wọ́n ní Queen Naomi wà lórí ìdúró ń bẹ inú ilé wọn ló wà náà ó lè expect kí Queen Naomi kó ń bẹ kó wá da nǹkan sílẹ̀ wọ́n ní Queen Naomi wà ní orí ìdúró ń bẹ wọ́n ní ìgbà tó wá kúrò tí kábíyèsí wá ní rárá àwọn ò gbà kó ṣàmà lọ sẹ́kọ̀ọ́ ni wọ́n ní ó wá ń sọ pé òun mọ̀ pé nítorí Queen Naomi ní kábíyèsí ni wọ́n fi gba ẹ̀bẹ̀ òun ṣé ń gbọ́rọ̀ ẹ̀yin èèyàn lé ipe tí ò bá sí Queen Naomi ń bẹ̀ ipe kábíyèsí ò bá gba ẹ̀bẹ̀ òun ipò mọ̀ pé nítorí Queen Naomi wà ń bẹ̀ òun ni kábíyèsí ò fi gba ẹ̀bẹ̀ òun wọ́n ní nǹkan tí àǹtí wa sọ nìyẹn o ẹ̀yin èèyàn lé.
ẹ̀yin èèyàn lé oríṣiríṣi nǹkan ni à ń gbọ́ tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá Erin ńlá tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó fẹ́ àmójútó tó jẹ́ pé kábíyèsí wọn ò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ yẹn falẹ̀ ó fẹ́ àmójútó nítorí àwọn àǹtí wa gbogbo yìí wọn tèkì nǹkan easy nǹkan tó ń fojú bàbá Erin ńlá rí ní inú ààfin kì í ṣe kékeré so nǹkan tí kábíyèsí lè ṣe òun náà ni kán gbé ìgbésẹ̀ àti kán lo agbára tán bá lè lò lórí nǹkan tán bá lè fi jà nítorí pé ọ̀rọ̀ tó bá ti ń di pé kò sí security èèyàn gbọ́dọ̀ kíyèsára nǹkan tí a gbọ́ nìyẹn tó ní ó ṣẹlẹ̀ ní Royal Mansion nígbà tí àǹtí wa lọ síbẹ̀ wọ́n dẹ̀ ní àwọn security tí wọ́n fọ̀ sí tí àǹtí wa fọ̀ sí níwájú wọn láti wọbẹ̀ wọ́n ní ṣe ni kábíyèsí fáyà wọn nǹkan tá a gbọ́ nìyẹn ṣẹ̀mẹ́ pé kò ní right láti wá sí ibẹ̀ yẹn nítorí pé kì í ṣe ilé ẹ̀ so bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí fáyà gbogbo àwọn security tí wọ́n jẹ́ káǹtí wa wọlé wọ́n nítorí kò sí ààyè fún un láti wá síbẹ̀ kò dẹ̀ ní right láti wá síbẹ̀ nítorí ibẹ̀ ò kì í ṣe ilé ẹ̀ nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lè tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá fún yín. ẹ̀yin èèyàn lé bí mo ṣe máa ń sọ fún yín allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. orúkọ mi ní Máṣọ́lá Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wá ní ilé lóko àtìlẹ́yìn òdì Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún yín o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe birthday lẹ́ni mo kí yín happy birthday to you long life and prosperity ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all. Mashola Gist TV love you all.